ìlú Naija ò gbọ́dọ̀ tú o. Ọmọ Naija ẹ ronú o. Ọmọ Naija ẹ ronú o. Your Excellency, sir, I branded this for the usage of all the 377 words we have in Lagos State. This will enhance quick passing of information to all the wards and our members across the state. Any information passed by the leadership can be viewed through the DVD even when there is no light. It has the capacity of 72 hours working without light. Why? Tó bá ṣe irú kan báyìí ní ká lè ṣe mí nínú àwọn ohun ẹ̀ ò ní lọ o. Gbogbo ètò bá dẹ̀ kan ayé á máa jó o. Ọmọ ẹgbẹ́ rere nìyẹn. Ọmọ ẹgbẹ́ gidi, ojú ò ní tiẹ̀ o. Ohun ẹ̀ ò ní há o. Ayé ò ní bàjẹ́ o. Ó ní kú mọ́ wa lọ́wọ́. Nípa ọ̀tá ò ní ká ẹ o. Thank you. Ọlá Fátíà. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين